bẹ̀ríta gbangba bẹ̀ríta ìtìrín èyí tó ṣe pàtàkì ni wípé àní ẹ bá wa bẹ̀ wọ́n àwọn gangan ni kí wọ́n bẹ̀rù Ọlọ́run kó jẹ́ pé fókọ̀sì wọn yìí ṣe tàwọn nìkan wọ́n yìí ṣe olóṣèlú o wọ́n yìí ṣe olóṣèlú o òṣìṣẹ́ ìjọba ni wọ́n fókọ̀sì tí wọn kì í ṣe tàwọn nìkan kíròrí wọn má jẹ́ ti tàwọn òṣìṣẹ́ wọn nìkan kíròrí tiwọn náà jẹ́ tàwọn èèyàn torí wípé nítorí pé àwọn kan náà ń fèsì àwọn èèyàn wá bò so ibi tí àwọn tí wọ́n jẹ́ alága tí wọ́n ti wá bò lọ́dọ̀ àwọn èèyàn yẹn àwọn ìbíkítà sọ bẹ́ẹ̀ ètò máa ń wà after nípa títí wọn àtàwọn òṣìṣẹ́ wọn nìkan jíjó jàgínníjàjó tí ẹ̀ ń gbọ́ táwọn òṣìṣẹ́ council ń jó kìí ṣe torí aráàlú o rárá torí ara wọn ni ọbẹ̀ sọ torí wọn ò gba impress mọ́ láti jọ yìí impress ó padà wọn a máa gba impress èkejì director of education gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe nínú council onímọ̀ organize oní ó kọ̀wé fún under rẹ̀ ní registry wa wọ́n ń gbowó ìyẹn náà òun ní í ṣe orientation tàpé education and information náà ni so irú àwọn yẹn wọ́n ń dunnú pé Ọlọ́run ṣeun mẹ́mù táwọn bá kọ báyìí yóò máa bówó dé ni ọmọ Nàìjíríà kì í ṣe nítorí ọmọ Nàìjíríà náà fi ń dunnú tiwọn. bó ni ó ṣe wá kan gbó tẹ. ìtàn sọ́nsìn ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ bá wa bẹ̀ wọ́n o ẹ bá wa pè wọ́n o képe mọ́ bá a pa wọ́n nìyẹn mi fi kẹ́ bẹ̀ wọ́n sìn because ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó padà dojú kọ wọ́n o àwọn ni o àwọn ni even let me tell you ẹyin ohunkóhun tí wọ́n bá gbé tẹnu bá gbé ẹ ń distract mi ẹ̀yin èèyàn tẹ́ wà ń bẹ̀ wọ́n ọ̀rọ̀ tó ṣe pàtàkì là ń sọ kí n tẹnu bá gbé báyìí ratio 4:6 náà máa fi ń ṣe DF DPM director of whatever the project ni o kẹ́ ẹ má ṣìgbọ́ director tó bá jọ́nà director of works tó bá jọ́rọ̀ agri director of agric tó bá jọ́rọ̀ health director of àwọn méjì yẹn ti stand by tiwọn wọ́n dúró nǹkan ò lè wọ́n ó tún dàbí das náà mọ̀ sínsìn das director of administration and supplies see let me say this to you it's a complex thing it is not about the local government chairman in fact wọ́n máa handicap local government chairman gbà mí tí fáìlì ò ní flow tí fáìlì ò bá dẹ̀ flow kò sí bí result kankan ṣe máa jáde especially tó bá fẹ́ sorí kúnkúnnú alága wọ́n á fi yé pé àwọn kọ́ lẹ́kọ̀ọ́. àbò láṣẹ ajájàbọ̀ báyìí. a lè jàjàbọ̀ ó ṣe bí a ti mọ tó tí Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tí èèyàn bá ti mọ ọ̀tá rẹ̀ kò lè panimọ́ bá a ṣe wà ń sìn wọ́n ti ń gbọ́ bóyá ẹ tún máa sọ ẹ̀yin gan ẹ máa ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ ogun ààrẹ náà là ń ṣe iná lẹ́ ń ṣe ẹ tún wá máa ṣe kódà ẹ máa gbá wọn náà wá. a gbé wọn báyìí. ẹ máa gbé wọn tí mo dárúkọ yẹn wọ́n gbọ́dọ̀ gba permission lọ́dọ̀ chairman kó tó bá chairman bá ti dá approve fún wọn kíkan wá àbí kí wọ́n sọ pé rárá o chairman ò lè fáwọn lápúfà wọn tún ní wọn nígbà bó tún ti rántí ẹ lọ mọ bá chairman local government service commission ó lágbára lórí wọn tẹ́ ń gbọ́ mi yé promotion wọn appointment wọn gbogbo ẹ̀ under local government service commission ló wà wọ́n ní kẹ́ ẹ ní kí àwọn náà ó torí pé kíní yìí complex àmọ́ àwọn tí mò ń sọ yìí náà àwọn náà tún gbà kan ọlọ́run o. now statement ti speaker Ọ̀yọ́ state Adébá Ògúndòyìn come into play wípé àjọ tó máa ń gbógun ti ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù àbí kíláàsì EFCC pé they don't have enough personnel láti trail àwọn èèyàn láti investigate àwọn èèyàn yìí ó dà àwọn gọ́vnọ̀ gan wọn ò tí ì wádìí wọn tán. ta ló sọ yẹn. Ọ̀yọ́ state speaker. ṣé iṣẹ́ tí wọ́n gbà fún ni iṣẹ́ tiẹ̀ nu kí ni tiẹ̀
tí ó máa sọ̀rọ̀ lọ́rọ̀ agency federal government. nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀ kí n tiẹ̀ ní tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni ẹ má wípé kó bá náà ẹ má jó máa sọ̀rọ̀ house of assembly. ní tó sọ lásọ ẹ àbí. ó rọ̀ǹgì láti máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n sọ fún àwọn ní pàṣínẹ̀ ni. ok ní tá a fẹ́ fàyọ ń bẹ̀ ni wípé now iṣẹ́ EFCC ICPC ó ti pọ̀ sí torí pé àwọn tí wọ́n wádìí yóò pọ̀ sí ìṣòro tá a dẹ̀ ní Nàìjíríà tó jẹ́ capital problem wa is corruption. ṣé lérò tí yín àfojúsùn yẹn wò pé ìwà àbàjẹ́ yìí yóò tún wá fẹ́ kan gbilẹ̀ sí báyìí nígbà tí ó bá ń dọ́wọ́ àwọn alága ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan 774 ní gbogbo Nàìjíríà. ẹ jẹ́ kí n sọ̀kan fún yín. ok bóyá ẹ fẹ́ sọ pé prison ni ó pọ̀ sí tèrò ó máa pọ̀ mẹ́. bẹ́ẹ̀ni. wọn ní immunity o tí gómìnà kan bá kówó jẹ ẹsẹ ẹ máa kùn ni o ẹ kùn tọdún mẹ́rin èpè kò sí ní tẹ́ẹ̀fì sí. àní tẹ́ ẹ bá gbọ́ pé kówó jẹ lẹ́nìí tẹ́ ẹ sì ń jẹ ní fact. kínní yes ẹ petition ICPC ẹ petition EFCC ẹ ti yín pẹ̀lú wọn ní personnel kí ni ti yín ẹ petition wọn ẹ make sure pé broadcast ẹ in fact everybody in this country náà gbàgbé pé that freedom of information kì í lò dáadáa you can go to local government and demand for their account anybody edo FOI anybody báwo náà ṣe náwó títì báwo náà ṣe gbogbo èèyàn ló lè béèrè why tá a fi mọ tọ́lọ́hún fìyà jẹ wá tá à ń fìyà jẹra wa gan kí n problem wa. no ọ̀rọ̀ tẹ́ sọ yìí pé bóyá wọn ò mọ kówó jẹ sí ẹ jẹ́ kó kówó jẹ sí bí wọ́n sì mọ sẹ́ẹ̀dì wọn sí prison wọn ní immunity ẹni kí wọ́n declare tán ni code of conduct bureau kí wọ́n pe gbogbo wọn kán lè ṣe ní official thing kán lè witness in time amọ̀ntẹ́lómi ní amọ̀ntẹ́lómi ẹlòmí ò rówó pósítà náà ẹ náà àmọ́ ẹlòmí àmọ́ everybody náà àmọ́ bó ń kálukú ṣe ń rìn kí ń gbà yẹn náà ṣé bí wọ́n kàn fún wọn ni a sì mọ̀ pé ẹlòmí ń gbélé tó rẹ́ǹtì ní kó tó dá lága. ó ti dà. so yẹ yín sìn so àwọn yastik tá a máa wò ó simple àwọn ń gbé láàrin wa náà wọn ń gbé government house débi pé àrímọ tí ń wọlé tí ń jáde kẹ́ńbà tí ń rí tí nǹkan tí ń wọlé jáde ládùúgbò mọ́ dé àbí torí pé wọ́n ti ń tìpù ẹnìkan wọn náà dá kẹ́ńbẹ̀ àmọ́ ni wọ́n bá fi sínú holẹ̀ kò sí ọgbọ́n tí local government chairman fẹ́ dá láti kó láàrin àwọn ẹ̀yìn àlú torí ilé rẹ̀ bí wọn ò lè gba ẹ̀yìn wọlé wọn ò gba iwájú wọlé òun bí wọn ò sì rí nínú fẹ́ǹsì tó bá ti ń gbọ́kọ̀ jáde wọn ò rí kódà béèyàn gbọ́kọ̀ pamọ́ so nítorí ìdí eléyìí iṣẹ́ gbogbo wa níṣẹ́ yìí. gbogbo wa la gbọ́dọ̀ jọ mójútó. gbogbo wa ní tá a bá fẹ́ jàǹfààní rẹ o. ok ó ti dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣí ojú òpó lẹ̀ fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ká má jẹ́ òṣèbọ kẹ́bọ jẹ́ nọ́mbà tẹ́ fi pè wá 0912-370-8675 0912-370-8675 láti ilẹ̀ òkèrè +234-8142-491006 òun lẹ́ẹ̀fi pè tí ẹ fi dá sí ẹ káàárọ̀ o ta ló wà lójú òpó ẹ kú ojúmọ́. hello. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ o. à ń gbọ́ yín ketekete. Lagelu ò ní bàjẹ́. àmín. olóyè